ẹ jẹ́ ká sáré kọ́ra wa ní oògùn ìbílẹ̀ yìí. Traditional à ń lọ lónìí. Àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n ń pe kinní kan ní èèwọ̀ àwọn àgbà àbí èèwọ̀ ayé. Èèwọ̀ ayé yìí àwọn èèyàn ń ṣìtú. Number one, ẹni tó ní ìbálòpọ̀ lójú oorun, ẹni tó ń jẹun lójú oorun, ẹni tó ń forí kókun aláǹtakùn, ẹni tó ń rìn mọ́lẹ̀ àtàwọn àlákàlà burúkú. Gbogbo àwọn ẹni tó ń rí gúngún lójú oorun, ẹni tó ń rí àwọn ayé ẹ̀mí òkùnkùn tó ń dá láàmú lójú oorun. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá ń ṣẹlẹ̀ sẹ́dá ọ̀nà méjì ni wọ́n lè fi gbé àárẹ̀ léèyàn lọ́wọ́, wọ́n lè fi fẹ́ gba ọlá lọ́wọ́ èèyàn. Most of it kì í jẹ́ kíyàn tẹ́gbẹ́ ni. Instead tí wọ́n fẹ́ máa wá àwọn nǹkan mí kiri oṣólẹ̀ àwúre kìnìkan yẹn, treat problem tí àwọn evil ń bá ẹjà kó lè rí tú sílẹ̀. O lè lo ìbílẹ̀ fi túra ẹ sílẹ̀ ọ̀nà tó bá mọ̀ ni. O dẹ̀ lè lo orúkọ Ọlọ́run kódà nínú sàárà, kódà nínú àwẹ̀ láti gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ẹni ibi, lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn. Lónìí ìbílẹ̀ la fẹ́ lọ. Síwájú kó tó ṣiṣẹ́ yìí, nǹkan tó bá lágbára kó fi sákàǹtì àwọn ọmọ aláìní àbí tó bá ṣiṣẹ́ yìí tán. Má rí lọ́fẹ̀ẹ́, má lo lọ́fẹ̀ẹ́. Àwa náà ń gba owó ìfáwọn aláìní àtàwọn widows ni. Ẹ fi nǹkan tẹ́ bá ní ẹ fi ṣe donation. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Gbogbo ẹ̀yin tẹ́ fi ájì àti umura tẹ́ fi ń ṣe sàárà fáwọn èèyàn. Ẹgbẹ̀gbẹ̀ Global Dahiratu Dhikrlahi Small but Mighty. Àbẹ́yìn tẹ́ bá ní ìpèníjà lórí èké nínú àrùn, nínú àìsàn, ayé ń dàyọ̀ láàmú ni. Ẹ WhatsApp wa lórí +27612956389. Kí ló máa bá mi wá? Tọ́pìkì yìí o lè pè ní èèwọ̀ ayé àbí èèwọ̀ àwọn àgbà gẹ́gẹ́ bá ibà alákọ̀ọ́lẹ̀ lọ́dọ̀ àwọn bàbá. So nǹkan tá a dẹ̀ ti lò dáadáa ni láti fi gba ìtúsílẹ̀ fún yàn. Ẹ gẹ́ẹ̀tì ìkarahun ìgbín, oyekóye tó bá wù ẹ́, ìkarahun ìgbín, ìpẹ́ òòrẹ̀, ìpẹ́ akíka, ìwo àgbò, ewé tẹ tú lára ẹ̀kọ́ àti odidi atare kan, gbọ́mi lẹ́ẹ̀kan sí. Gẹ́ẹ̀tì ìkarahun ìgbín, oyekóye, ìpẹ́ òòrẹ̀, oyekóye, ìpẹ́ akíka, oyekíye, ìwo àgbò, oyekíye, ewé tẹ tú lára ẹ̀kọ́, oyekíye, kó sínú kòkò fódidi atare sí jó. Tó bá ti jó kó lọ kó kúná, kó máa fi fọ́ ẹ̀kọ́ mu àbí kẹ́ dá sépo, kẹ́ máa fẹ́yàn láwọn déèyàn mọ́lẹ̀ ní ìyàn lálàkàlà ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló ń ṣiṣẹ́ fún. Kó máa fi po ògèrè la àbí kó máa fi fẹ́kọ̀ọ́ mu. Tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run fọmọ gẹ́ẹ̀tì transformer 1100 power, tó ń wojú Ọlọ́run fọmọ tó fẹ́ conceive, ìwọ obìnrin tó fẹ́ conceive ní kíákíá, abẹ́ni tó ní weak erection, ọkùnrin tó ní low sperm count. Ẹ̀dẹ̀ gẹ́ẹ̀tì all in one tó ń wò mọ́ndà 300 àìsàn cancer ní diabetics ní àwọn àìsàn ńláńlá. Àwọn ẹ̀kọ́ tèmi kọ́ láti India ní China Arab country tí mo dẹ̀ bá lé gẹ́gẹ́ bí mo máa ń sọ pọ̀ mọ́ lọ́rin lèmi 25,000 15,000 eléyìí láti dọ́lọ́mọ láyé ni. Abẹ́ntí nǹkan ọmọkùnrin ẹ̀ kò lè ṣiṣẹ́ dáadáa, àdúrà ló ń gbà agbára kọ́.